bá ti tán kó fún wọn lówó. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Sàámú Ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń rí. Ọjọ́ dẹ̀ ti lọ báyìí. Àbí? Mo dey plan pé ká ètèdè bẹ́ẹ̀ lé ní ká lè padà wá lẹ́ni náà ni. You see now, mo dẹ̀ sọ fún ẹ. Pé kí nìyẹn? Kí ló sọ fún pé kó má wọ mọ́tò mi àbí? Gbárí yẹ. Ẹ máa calm down. No, don't tell me to calm down, please. Just don't tell me that. Ẹ calm down now. Ó gbọ́kàn tó ń sọ ni. Kò mean ẹ bẹ́ẹ̀ náà. What's an insult? Kí ló wá mí? Wọ́n ṣe fault yìí. Ká ní mechanic tí mo pè ní tó yẹ pé ọ̀nà òjì ni, ṣé kò ní ti dé bíbà kó wá check ẹ̀? Gbárí yẹ. Sàámú. Ẹni bá fáyín òkè ń pariwo o. Má máa lo gbogbo bọ́dí ẹ̀ fi pariwo. Àtọ̀kan náà ni mo ti ń gbọ́ bó ṣe ń vibrate. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe mọ́tò ẹ? Ẹ̀wọ̀n kò tẹ̀ yé mi. Suddenly ni, ó kò bẹ̀rẹ̀ sí ń jerk ni. You mean your car is jacking? Yeah, it's just started jerking. Ọmọ kì í jacking méjì ló wà. Jacking kan lélẹ̀. Kò yẹ jacking mi dẹ̀ wà tó má ṣe báyìí. Ọkọ̀ náà ló ń jacking ẹ̀hún. Èwo ń bẹ̀? No, ti first one tẹ ṣe ẹni tó. Báwo mo ṣe kí lè mọ̀? Ṣé mo bá ṣe ń ṣe báyìí? Just something like this. Bẹ́ẹ̀ lóye bí kò jack bẹ̀. Ẹ wo, Mr. Sàámú. We are not in for all this, please. As you can see, we are not in, please. I'm not in for you too. Tó ṣẹlẹ̀ gidi gbígbé ara security. Ta ló gbé I'm not in for you. Orí elétè opener ló ṣẹlẹ̀ jàre. Wá ti fọwọ́ kọ gbogbo nǹkan tó wà níbí báyìí kò sí ètò ṣiṣẹ́ ń bẹ̀ kò tí ẹ̀ ṣiṣẹ́ ni it's not coming on. Mo náà ń wo mọ́tò dẹ̀ dúró ńlẹ̀ o ẹ̀dẹ̀ ń lọ ibì kan tó pọ̀ ni. Ẹ wò ó ẹ̀rí bá ṣe múra ni. Mọ́tò ṣiṣẹ́ kó ṣiṣẹ́ o ṣiṣẹ́ nítorí ọlá Gbálíyẹ̀ kó ṣiṣẹ́ o. Mọ́tò yìí ṣiṣẹ́ mo sọ bẹ́ẹ̀ mọ́tò yìí máa ṣiṣẹ́ ó máa gbé e débi tó lọ lẹ́yìn. Jẹ́ ìwọ̀n kankan wò kò yé mi tó bọ̀ mo fẹ́ yẹ̀ wò náà. Bóyá nǹkan tí mò ń rò ló ń ṣẹlẹ̀ tó tí mọ́tò bá jẹ́ kì bẹ́yẹn ó lọ́nà tó máa fi ń. Sàámú. Ẹ wò ó mà ṣiṣẹ́. Ìbàdàn ti lè sọ pé ó ń jẹ́ kì báyìí. Kò sí ní tó ṣe máa start lọ́wọ́ kan ni bẹ́ẹ̀ ni. Ẹ pẹ̀lẹ́. Mákìmí. Mákìmí. Mọ́tò yìí kò sóhun tó máa ṣe mọ́ o. Kò lè takú mọ́ o. Ṣá máa kíyèsí ọ̀rọ̀ ẹnu yín. Ẹ máa kíyèsí ọ̀rọ̀ ẹnu yín. Ó dàbí pé ẹnu àṣẹlẹ̀ ni. You are a special being, actually. Ìpè mo ní ẹnu àṣẹ. Ẹni ní àṣẹ. I'm a special being. You are no special being. Olóòmọ. Being. That human being. Yeah, human being. Human being. Yeah. Oh, no, thank you so much. God will bless you. You are also a fucking human being. Onílé yàgò. Àgò onílé o. Kẹ́. Mo ní kí n wá pè é ní àsìkò ti tó ká lọ kírun àlásàrì àwọn èèyàn ti wà ní mọ́ṣáláṣí ẹsẹ̀ jọ̀mọ́ ti pé. Fún àwọn jọ̀mọ́ wípé kí wọ́n dúró dè mí di aago 9 ni màá kí jọ̀mọ́. Wèrè pé wèrè pàṣípò ìrún ti tó. Orí burúkú wà lẹ́sẹ̀tì. Ọlọ́run ní jẹ́ kí community bàjẹ́. Mo busy báyìí mo ń ṣe nǹkan lọ́wọ́. Kí ló ń ṣe òkàwé mi? Mo ní àlejò tí mo fẹ́ sáré attend sí ní Kọ́mọ́nkóbó.
àlejò ayé ra ìta. Sọ fún àwọn jọ̀mọ́ kí wọ́n má kírun lẹ́yìn mi o. Torí tiyín mi ò ní ṣe jogging, máa sáré ṣe fast ní daddy and mommy. Ó dáa jù. Olórí burúkú yìí ó ń fèdí ẹgbà pé dọ́kìn ó ní má ṣe dọ́kìn òwe ìjà yìí kan dú wèrè ayé kan dú olórí burúkú. Àwọn ọmọ tó máa ṣe wàá kọ́kọ́ ṣàlùwàlá tó bá ti ṣàlùwàlá wàá wá ṣe dọ́gì tó fẹ́ ṣe wàá máa wá bọ̀ ní mọ́ṣáláṣí a máa dàrú jọ̀mọ́ dúró dẹ̀ ìlànà mẹ́sàn-án ló fẹ́ ká kí. Èmi ò kì í ṣàlùwàlá bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ̀kan ni máa ń ṣe lọ́sẹ̀. Ẹ má kírun lẹ́yìn mi o. Ẹni tó bá kírun lẹ́yìn mi á máa kírun lẹ́yìn mi. ìwọ orí ẹ̀ gangan ló máa kírun lé ìwọ ló máa sùn lẹ́tọ̀ máa kírun lé lórí olórí burúkú gbogbo tó bá mú mi gbé tó bá mú mi kú ládùúgbò yìí ọlọ́wọ́ ò ní jẹ́ kí n rí láyé mi oríṣiríṣi fẹ́rẹ́ ẹ̀ tì rán ni lágbára ọlọ́wọ́ ẹ̀ ní sọ torí dúró yìí bá sọ ìrànwọ́ làbẹ́ wò wọ́n ní wèrè dùn owó kò ṣe bí lọ́wọ́ mi ní bírù yín mi bírù yín àmọ́ màmá rí yín wò bí irọ́ wèrè ni mo fẹ́ ṣe dọ́kìn. Ọlọ́run máa ń wú mi lórí torí Ọlọ́run wá wèrè dùn owó sẹ́ kò ṣe bí lọ́mọ lágbára Ọlọ́run lè jẹ́ kẹ́ ẹ sàn torí tẹ́ ẹ bá sàn èmi ò ní lè máa gbádùn báyìí ìṣẹ̀lẹ̀ dàbí African magic níwájú mi mo ṣe wò ó pé kíkiri yẹn ní pé kí n padà pé tí bàbá padà màá ti bá wọn níbi tí wọ́n ti péjọ àṣẹ tó báyìí ládùúgbò yìí. Kí ni kò tẹ́ ń dúró ṣe bí bàí pẹ̀lú àwọn abnormal people? No, mo fẹ́ wẹ̀ ni. Mo fẹ́ wẹ̀ níbi tí mo jókòó sí. Èdè wa jókòó bíi pé ní kò ṣe àwọn people yìí kí ló dé? Kò tẹ̀ jọ mí lójú anyways. Ẹ̀yin gan sẹ́yìn fi bẹ́ẹ̀ normal. Bẹ́ẹ̀ni, olórí burúkú ọlọ́run ògùn. Orí, ó dàbí nǹkan tí wọ́n fi ń kàn pẹ́. Bàbá ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀, aró ní bàbá ẹ̀ tí ń ṣiṣẹ́, ìyẹn yàbá apá òsì. Ó lè wá kọ́ṣẹ́ bàbá ẹ̀. Oya, wọ́n kọ́nà. Ẹ̀wọ̀n eléjì evangelist. Praise the Lord! Ọkùnrin rẹ̀ àdé òun ló pò tí Abíọ́lá mu tábíọ́lá fi kú tó dẹ̀ gbé fún. Ó gọ̀. Nǹkan kan wà tí mo kọ́kọ́ fún un jẹ kó tó di pé mo fún un ní tíì. Ilá alásèpọ̀ àti búrẹ́dì. Ó mọ̀ pé tí búrẹ́dì bá ń gbóná téèyàn bá ń lọ búrẹ́dì tó ń gbóná sí méjì fà á kéèyàn wá kó lá alásèpọ̀ sí. Nọ́ọ̀lìsì. Irọ́. Olùfàbàjálàbù. Mo dáadáa olùfàbàjálàbù. Mo dáadáa. Èmi kọ́ ni mo fàbàjálàbù jẹ́. O ní kọ́lọ̀ ọ̀pù wo ni mo fàbàṣà jẹ́. Kọ́lọ̀ blue kan ni. Blue apple tó fún. Blue ni. Ó mọ lilac apple. Yes, I know. You know? Yes, I know. Ẹ wo bí ẹ̀ mọ́ táwa ṣe fún. A máa gbé yìí. Táwa dẹ̀ ti gbé yìí. A máa gbé lọ sí Kaaba. Tó bá dé Kaaba, a máa gègé. Kí ló ní ìbádẹ́ fi yín kéèyàn jẹ tirẹ̀ bá o. Oya everybody fẹ́ yín yẹn. Mo fẹ́ yín ni. Ẹ̀wẹ̀ yín eléyìí fẹ́ báyà ẹ gbà mí kí ló ṣẹlẹ̀. Ẹgbẹ́ bóyá. Iná ti ń jó. Mo bá yín bí mi mọ mi ti tẹ̀ ṣe. Iná ti jó gbogbo àdúgbò. Ó ṣe bùrà ládùúgbò ni. Iná tó ń jó ọ̀nà abo gangan iná ń gbà. Bí lè ṣe kúrò lórí ẹsẹ̀ ìdìbò ẹ̀ tínú ẹ̀ ń lọ. Iná yẹn kò ṣẹ̀rí ni. Lẹ́bùn pé ṣe ó gbọ́nà lé ẹni. Ọ̀nà ní èrò gbà. Ẹ̀gbọ́n bí lè rè pé bó ló ń lọ.
inú mi tó lọ ilé ìbẹ̀rẹ̀ ti ní yàrá kan ṣoṣo ló dẹ̀ ń lò bẹ́ẹ̀ nítorí scandal nìkan ṣoṣo wọ́n ti gbogbo tọ́ílẹ̀tì inú ilé. wọ́n ti yó àsọtán rẹ̀. orí tí scandal bá wọnú tọ́ílẹ̀tì ilé ẹ̀kan báyìí tó lóun fẹ́ ṣe gbọ̀nsẹ̀ ìfà tó bá ṣe báyìí ẹ̀rọ pọ́n tó ń kó gbé àdúgbò dé ni gbogbo ẹ̀ máa kún ni ẹni bá wọ tọ́ílẹ̀tì lẹ́yìn ó máa dákú ni. mo mọ yẹn níjọ́ Yorùbá bí kó pé màá yàgbẹ́ kò wọ ní tọ́ílẹ̀tì báyìí kí mo fẹ́ wọlé padà báyìí ṣé mo padà wọ́n lọ ra kìnìún yàn fi lé ìmọ̀ta sọ fẹ́. ìyẹn fún ẹṣin náà àbíkẹ́ ń pè. ẹ̀sọ́ sí mi létí kí ni. ìyẹn fún ẹṣin náà. yẹ kílẹ̀ pé. ibi tètè gbọ́ndọ́ sọ ni fẹ́sìnà ibi tẹ́yìn wọn ti Sàámú ibẹ̀ ní ẹ̀fọn Sàámú ohun tó ṣẹlẹ̀ gangan ni pé wèrè ti wà àdúgbò àwọn wèrè oníná ló wà àdúgbò nítorí wèrè ju wèrè lọ àwọn international wèrè ló wà àdúgbò yìí they are mad internationally àwọn wèrè mi mọ bí téèyàn ti ń rírú wọn rí o àní wèrè ń kírun jọmọ wèrè ń kírun jọmọ ìkan wà níwájú ó ń kírun ìkà àwọn tó kù ọwọ́ olórí burúkú kejì wọ́n dẹ̀ ń bá gbé mọ́ ọ̀ pé mo wá ń fura wípé wọn ò lè jẹ wèrè lásán ìṣẹ̀dá kò wọ́n jẹ́ bandit tàbí kó jẹ́ fìgnápà tó bá jẹ́ fìgnápà ó láti jẹ́ pé wọ́n jẹ́ Boko Haram tó bá jẹ́ pé kan náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni sàmọ̀ wọ́n fẹ́ dọ́gbọ́n wọnú community nìyẹn ẹni bá gùnà máa kọ́kọ́ fi jíjẹ wọ́n ní báwo rò wọ́n gbà lọ́wọ́ ẹ̀wọ̀n arábẹ́ ẹ̀fà mo dé appreciate abẹ́ mi bí wèrè. ẹ wo bọ́dà gadi gbogbo ìtí bọ́dà Sàámú sọ yìí ọ̀rọ̀ wà ń bẹ o ẹ mọ̀ pé bọ́dà Sàámú nǹkan tó bá rí òótọ́ ni wọn ò lè rí kó má sọ nítorí ìtọ́sọ yìí ẹ jẹ́ ká mọ ìgbésẹ̀ tá a fẹ́ gbé ní kíákíá ẹ ká mọ o. ohun tí mo yẹ máa ń like ẹ nìyẹn ó máa ń support mi ìwọ náà mọ̀ pé ọ̀họ̀ wà ń bẹ̀ o ṣe thank you wọ́n méjì kó mọ̀ pé ọ̀họ̀ wà ń bẹ̀ tó o bá fẹ́ jẹ́ chairman àdúgbò gbogbo nǹkan tó o bá máa ṣe láti jẹ́ chairman àdúgbò máa support ẹ. kí la fẹ́ ṣe báyìí kí la fẹ́ ṣe because ẹ mọ bọ́dà Sàámú ọ̀rọ̀ tó ń sọ èmi ti fọ́. ọ̀rọ̀ wà ń bí ọ̀rọ̀ tábàkùnrin sọ nǹkan tí Sàámú rí tí ò ní sọ ọmọ ìbálẹ̀ sọ ọdún yìí bí nǹkan gidi lè lọ́wọ́ kẹ́ndọ̀ ọmọ nǹkan tí bá sọ nǹkan gidi lọ́wọ́ sórí pé lórí burúkú ní bùrẹ̀kẹ́ ṣé wọn kà bùsì lórí ọ̀wọ́n lẹ́yìn ẹgbọ́n ọ̀kadà ni kó tó ọ̀kadà kan wọ́n gbá wọn lẹ́sẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ni ọmọ yẹn wọ́n sàṣì títí ẹ̀sán ọ̀ràn mọ́ nígbà tó jẹ́ pá gidi tí wọ́n gan ti pọ̀ jù ọmọ kéèyàn gbẹ́bọ̀ lórí ẹni tó yọ lẹ́yìn kó jẹ́ pá àwọn lẹ́bọ̀ tí wọ́n ń bá. báwo ni mo ṣe máa sọ̀rọ̀ bí ọ̀rọ̀ tó ń dùn mí tí bọ́dà gàdí àmọ́ ìyẹn mo sì mi ń pàkọ́. ẹgbọ́n ó tún rí gbọ́dọ̀ yìí mọ́ mi ò ṣe ní rí yín ojú mẹ́rin ni mo ní méjì iwájú mo ní méjì lẹ́yìn. alájà ó ti wá yé mi o. ó ti yé mi. pé kí ni. wèrè mi ti wọ bí. ó dé la. bí Sàámú kò bá ya wèrè báyìí sì ó ṣe máa rí i pé mo yí mú sí un látẹ̀yìn. wèrè ni ẹ. èmi náà. wèrè ni wọ́n náà. gbàgà ni èmi ní wèrè wípé ọ̀rọ̀ tí mo á sọ pé wèrè ti wọ àdúgbò kò rí bẹ́ẹ̀ èmi ní wèrè àbí èmi ní wèrè gbàgà ni màá fi pẹ̀lẹ́ kan ẹni sùn máa sọ ó dà bẹ́ẹ̀. kò lè dúró bí ẹ ṣe ń wo ẹ pariwo onídùúgbò ṣe ń wo ó wá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa sọ̀rọ̀. ó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti sábà bàkà. ó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa tìrè. olómi dúró bí ẹ ṣe ń wo ẹ ṣe ń wo. ibi ni. àlọ́ wà níbẹ̀. ẹ rí aṣọ wọ̀nyí wípé gbé èyí tí a rí ní Malaysia. ó ṣàyìn fèsì òótọ́ ló pa á mo rí aṣọ yìí nígbà tí mo lọ sí Amẹ́ríkà ní ìjẹta ní last time mi ó dá mi mọ̀. ó já sí pé àwa làwọn aṣọ ìwá wá láti Malaysia àti Amẹ́ríkà àwa la ní ẹja pàkẹ́. Are you sure? We are sure. We back it. We can wear it. àǹtí mi kí lẹ sọ gan-an. má dìbò fún mi ó gbọ́ nǹkan tí mò ń sọ nígbà tí kì í ṣe pé mò ń rán mú tẹ̀mí ọmọ mi ó ti jáde láti bí ọ̀sẹ̀ kan lẹ́yìn èyí fojú mi kàn
gba tí máa gbọ́ náà bá sọ pé ó ya wèrè náà ọmọ tèmi ya wèrè ìyẹn ló jẹ́ kí n máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ pé kó bá mi dá àwọn ẹgbẹ́ ẹ̀ síta kó bá mi wá mo ti wá mi rí bóyá kó ọ̀dẹ̀ bá mi wá. ẹnì àjọ gbàdúgbò ni nǹkan tó ṣẹlẹ̀ sọmọ mi ló ṣẹlẹ̀ sọmọ tiẹ̀ náà olùjẹ́ ó tẹ̀lé mi débi báyìí àṣà nẹ́ni ni mo sọ̀kà mú kíkan. ó tó náà sọ ọmọ mi ya wèrè in fact mo gbọ́gàn ní pé kò ń ṣe pé ó ya wèrè wọ́n nìkan mi ló ń ṣe lọ́pọlọ ó ló jẹ́ tẹ́lẹ̀ ìyá sẹ́yìn wá síbí ẹjọ́ ràn wá lọ́wọ́ ẹjọ́ ọ̀gá ọlọ́pàá. àǹtí mi ẹni ọmọ ya wèrè ẹni wọn wá sí police station. bá mi wà ní. bó ṣe kó lè kẹ́ wá psychiatric òun lè máa wá lọ. bí sí yẹn wà. àwọn tó bá lárùn ọpọlọ tọkàn tó lárùn ọpọlọ sí ibẹ̀ lè máa wá. ṣé wọ́n wí fún mi pé àrò. bẹ́ẹ̀ ni mà. ó ti gélé ìkànjọpọ̀ èrò tó rò sí mi yóò dáa rárá kémi wáṣẹ̀ mi lọ sáró níwọ̀n tí mo rò wípé bí mo ṣe débí báyìí kó o mú àwọn ẹgbẹ́ tó kù kẹ́ da wọn síta kó bá mi wá ọmọ mi ṣé o mọ̀ pé òwe kan ni gbàkínẹ́ni ni mo sọ ká mú kékan kó dáa o. mọ́mí gẹ́gẹ́ bí nǹkan tó fi sàsọ òótọ́ ni ibi ìbẹ̀wò kì í ṣe psychiatric hospital ẹ wò ẹ lọ wò tó bá jẹ́ pé nǹkan mi ló ń ṣe ìgbà yẹn lè wá pé àwa káwa wá lọ tí kò bá ní àrùn ọpọlọ. wọ́n sọ ni wọ́n náà wí. bẹ́ẹ̀ ni mà. ẹ ṣọ́ra aráàlú o ẹ wá ń pera yín ní ọ̀rẹ́ aráàlú ní ìpín mo wò pé kẹ́ ẹ bọ́ sílùú kẹ́ ẹ bá mi wá ọmọ mi wọ́n ń pè yín lọ́rọ̀ aráàlú ẹ̀yin náà ẹ̀dẹ̀ dáhùn ẹ ṣọ́ra aráàlú o àmọ́. àǹtí mi láì kọ́ tẹ́ ń ṣe yìí o. kí mo tún ṣe. ẹ má tó torí pé àjọ close káwọn máa ṣe nǹkan tẹ́ ń ṣe káwọn máa ṣe báyìí mi láìkẹ́ o. ẹ wo mo máa gbanú agbolé jáde sì máa dé mú mọ́tò kí ló ṣe wọ́n gangan máa lọ ṣé mo ní mò ń lọ Àbújá ni máa lọ jọ. ẹ̀gbọ́n àlọ Àbújá fi náà gbòòrò ni. máa pè ìpadà ẹ fi mọ́tò iná gbòòrò ni. bẹ́ẹ̀ni. Ṣómọ̀rin ni mò ń lọ. Ṣómọ̀rin wọlé. tó o bá ti gbé mi sí máa gbé mi lọ straight ni o mi ò fẹ́ dúró rádìo mò ń kánjú gan lọ síbi tí mò ń lọ ni èmi nìkan ṣo ni ká máa dá gbé lọ. ṣe fẹ́ san owó gbogbo síìtì ni. èlò ló gbogbo owó síìtì ó fẹ́ ju 250 naira lọ ni. 250 ẹ̀gbọ́n wọlé má wọlé ní ká máa lọ tọ́ba dé máa gbé mọ́ wọlé. tí ẹ bá ti waste time mi má bọ́lẹ̀ lọ́nà o má bọ́lẹ̀ o. mi ò lè dá yín dúró wọlé. tọ́ba dé mi dúró má bọ́lẹ̀ lọ́nà o. mi ò sọ fún yín ni ẹ wákàtà yá Ṣómọ̀rin. máa lọ báyìí ní ẹgbẹ́ báyìí ké máa lọ ẹ máa lọ tì yín. bólẹ̀ lọ. bólẹ̀ yín náà ń lọ. wọ́n ní bólẹ̀ lọ níjàre ká tó máa juwọ́ bí abẹ̀bẹ̀ bólẹ̀ lọ. bólẹ̀ yín náà ń lọ lábẹ́rẹ́. ẹ wò kẹ́yà lè gbọ̀ sétí Ṣómọ̀rin ni mo ń lọ o mi ìwà mọ́bí tẹ́ ń lọ tó bá jẹ́ pé ibì kan wà tẹ́ ti máa dúró kó tó di pé dé Ṣómọ̀rin wọ́n máa kọ́kọ́ gbé mi dé Ṣómọ̀rin náà wọ́n sì máa dá yín padà wá síbi tẹ́ ń lọ ni o kẹ́yà gbọ́ sétí. Ṣómọ̀rin làwọn lọ. ẹ kí ló ní tẹ gbógúnlẹ̀ bíi nìjà. kí ló kàn mẹ́ kóníkálukú ṣe owó ẹ lọ́tọ̀ọ̀tọ̀. ẹ ṣe fọ́ọ̀dì ìjà nìyí ni. ẹ wò ẹ wọlé. ẹ̀jẹ̀ ṣe jẹ́ǹtì wá o. ẹ wọlé. Ọlọ́run ẹ wo ẹ jẹ́ ká tètè máa lọ máa jẹ́ ká bí oṣù gbọ̀n kọ̀ wọ́n báyìí. yé kí ni. ta ló fàbí láṣọ nù yín. dẹ́rẹ́fà ẹ ṣí èrè ni mo náà fàbí láṣọ lẹ́yìn ẹ̀yìn dẹ́ rẹ́rìn ẹ̀rí oṣù wọlé ẹ̀rín. kí ló fa fífàyàn láṣọ kí ló ṣẹlẹ̀ gangan náà ta ló fàbí. ṣé ẹ normal? Are you guys normal? Are you fucking normal in this car? Be careful. Ẹ fọwọ́ síbi tó wọ́n ń gbé. Ṣé ká ní baby fat ló tún dẹ̀yìn náà láàmú ni? Owó ló ṣì gan. Wàá mú mi ra Amẹ́ríkà. Mo fẹ́ lọ ṣeré àgídìgbò. Ta ló fọwọ́ kan fìlà yẹn tó fẹ́ ṣí fèmí? Ta ló fọwọ́ kan fìlà mi tó fẹ́ ṣí wọn? Bàbá yẹn àgbà. Ta ló fẹ́ ṣí mi? Ta ló fẹ́ ṣí mi? Kò fún nànà ló ń jẹ. Ta ni? Tágbẹ̀dùn ni. Tágbẹ̀dùn. Ta ni tágbẹ̀dùn nù yín? O fẹ́ lọ ọkọ tí n bá mú ọ máa yà máa yà. ó
ó bùnà ọ̀nà kò fún ọ̀nà ló jẹ́. àbáyé ti sọ bàjẹ́. ẹnà pa. yé mo dẹ́ ó dẹ̀ kú wèrè ni wọ́n ó dẹ̀ kú wèrè ni yé mo dẹ́ lọ ó dẹ̀ kú wèrè ni wọ́n. yémi o mo dáràn irú ẹgbà kò wó rè báyìí torí Ọlọ́run ta ni mo ṣe báyìí torí Ọlọ́run irú kí ló ṣẹlẹ̀ ó dà pé mo ti miss wọn mo ti lose me mi ò rí wọn mọ́ ayé mi o ta ni mo ṣe báyìí Ọlọ́run ta ni mo ṣe báyìí torí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ báyìí lóòótọ́ ló sọ pé wèrè dùn owó wọ́n ní kò jẹ́ bí lọ́mọ ẹ tó bá ṣàgbákò wèrè rí olúmọ̀mọ̀ wípé àdúrà ló yẹ kó o máa gbà pé gbogbo ẹni tó bá jẹ́ bí wèrè nínú fámílì èèyàn kéèyàn gbàdúrà ní pé kó lọ wò wọ́n sàn mi ò lọ mi ìbọn tí mo fi dà wọ́n pọ̀ tí wọ́n bá dẹ̀ rí wọn bí wọ́n ṣe múra èèyàn ò ní sọ wípé ní wọ́n ti dàrú àfi kí n sinmi mo dára yẹ. fún bẹ̀rẹ̀ jáde wàá fi di màá fi fọ́ orí àti bá a túbẹ̀ lọ́wọ́. igi oníṣò bá mi fọ́ mi lórí jọ bá mi fọ́ mi lórí mo dára ṣé mo ṣẹ̀gbà kó wèrè báyìí ní Ọlọ́run ṣé mo yẹ̀yàn mọ́ wèrè ní láyé mi kí ló pẹ̀lú àti wèrè pọ̀. máa fọ́ orí ẹ̀ o. bò mí lórí. mo ń sọ́ọ̀sì báyìí máa fọ́ orí ẹ̀ o. bò mí lórí. mo dúpẹ́ tèmi o. ẹ wíyá máa dúpẹ́ tó bá jẹ́ pé nǹkan tó Ọlọ́run ṣe fún ẹ yìí nípò tó wà yìí tó jẹ́ wèrè tó dẹ lóyún ó yẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ. mo sọpẹ́ tèmi o ṣé mo rí yẹn kọ. orí wo mi ìmọ̀ bóyá tí mo mọ̀ ló mọ̀ mo dúpẹ́ tèmi o mo sọpẹ́ tèmi o ẹni tó dá sí ló yege ẹni tó wà láyé yìí o sóòní máa jó lọ wájú kọjú sọ Olúwa. ṣé o pé ìwọ ló fún mi lóyún. oyún ìwọ ló fún mi lóyún. lójú àlàbì nínú ayé tàwa ẹ rà wo ní Ghana gbà ó ṣe ní bábìnú ṣe ní BCD nígbà yé Jésù ni mo fún ẹ lóyún àbí gbà wo. òun ló ṣe fún mi lóyún. kéré Mr. Man. apartment wèrè ni mo já sí I said, who are you? I am who I am. My full name is Samuel Elijah. Are you the person that impregnated my wife? Yes, I am the one. I am the one that did, I done it and I finished the job. I make it and I do da. And then da, I go do, yeah. Ṣé ìwọ ló fún ìyàwó mi lóyún? Èmi mo ṣe máa fún ìyàwó ẹ lóyún bíi ti báwo ṣàánú mi. Nǹkan tó ṣe sọ́ọ̀sì. Mi mọ̀ pé nǹkan tó sọ nìyẹn òyìnbó yẹn lọ́jú ni. Okay, you have just 2 options at the count of 3. Is it like a sí? Àbí kò fẹ́ mi náà lóyún? 1. Mo dára yé mi. 2. Jẹ́ kí n fún ẹ lóyún. Ìbí tó ní kí n fi fún ẹ lóyún ló tún fẹ́ kọ́ọ̀tì. Tó bá ti gé sí òní lóyún mọ́. Má jẹ́ kí n gé. Mo fẹ́ lóyún fún ẹ. Ó ti yé mi. Lọ́wẹ̀. Ṣé lọ síbi kankan? Jẹ́ kèmi lọ máa yín tẹ́ bẹ́ẹ̀dì. Kíbi tẹ́ ti máa fúnra yín lóyún. Okay, that's good. Àwọn wèrè. That's good. Olúwa ṣe fọwọ́ kàn mí o. Àwọn wèrè méjì olórí burúkú máa gbẹ̀mí mi. Ó fẹ́ gbẹ̀mí mi. Ẹ̀yin èrè burúkú. Ọmọ ẹni kú sásọjọ́ ọmọ ẹni lò lọ. Ojú yìí tí mo rí yóò wá dáa. Ojú mi ò lè dáa. Odindi ọmọ. Ó ti bí ọ̀sẹ̀ mẹ́fà. Lọ́mọ mi ti jáde létí mi ò fojú mi kan. Ó ní mo ń wá kiri kó síbi tí mi ti wá dé láyé mi. Ọmọ ẹni kú dé sọjọ́ ọmọ ẹni ló lọ. Ó ń lọ sí ìrìn àjò kò sọ fún yín ni àbíbo ló lọ. Ìyẹn ló wá sún mi. Ọwọ́ àna ọmọ mi ya wèrè. Ọ̀nà àwọn ọ̀rí pé ó ya wèrè. Ọmọ tèmi ya wèrè. Ọmọ tèmi náà ya wèrè. Adúrúwé tọmọ mi ká ó ya wèrè. Ní sùúrù tó lóyún bá yé mi.
ọmọ tí ń ya wèrè tí wọ́n náà ya wèrè ṣé ọjọ́ ń kẹ́gbẹ́ rìn kiri ni. ìbọ̀rọ̀ yẹn gbé ti sú mi nìyẹn torí ẹni tó sọ fún mi ó ní àwọn ẹgbẹ́ tí mo àwọn ọmọ yìí gangan pé àwọn bíi 8 bíi 9 bíi 7 ni wọ́n pé wèrè ni wọ́n ti wá kó ẹgbẹ́ wèrè jọ wèrè dẹgbẹ́ ìyẹn ló rú mi lójú pé ṣé wèrè náà tún ṣẹgbẹ́ ni. ẹbí wọn sọ yìí kó má jẹ́ pé àwọn wèrè tí wọ́n sọ pé wọ́n lè bọ̀dà Sàámú lórí bíi 8 bíi 5 náà sọ pé wọ́n pọ̀ gan o. ẹdùn lọ́nà ṣé kò ṣe bọ̀dà Sàámú kan náà tí mo mọ̀. ewu mi ní ìdàtí lọ yín ní fún rárá ẹni bọ̀dà Sàámú tẹ bá ti mọ̀ àwọn ni ṣé kó máa wá bẹ́tà kí ẹ lọ sọ́dọ̀ bọ̀dà Sàámú kán lè mú yín lọ sọ́dọ̀ àwọn wèrè yẹn èyí lè mọ èyí tó jẹ́ ti yín bẹ́ẹ̀. ẹ wò ọlọ́run ajá sọ̀rọ̀ yín o. já èlò èlò já èlò èlò já èlò Yọ́símì! já èlò èlò já èlò 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 já èlò èlò já èlò èlò ẹ̀rí wọlé dé ẹ̀dìdé o ẹ̀rí wọlé dé ẹ̀dìdé ẹ̀rí wọlé dé ẹ̀dìdé o ẹ̀rí wọlé. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró yìí ẹni tá à ń wá kò sí láàrin yín àmọ́ tó bá dé ẹ bá sọ fún pé a wá yìí tá a bá ti rí a máa pa ni. ikú lè rí ẹ ṣe. Kọfà. ẹ wo ẹjọ́ ẹni tẹ́ ń wá yẹn ẹjọ́ ṣé ọkùnrin ni àbóbìnrin. skiri bọ́tọ̀. Jágì. ọkùnrin ni obìnrin ni a ò mọ̀. nígbà táwa bẹ nìyẹn báwo la yẹ fẹ́ jíjẹ fún tó bá dé. ohun tó mọ̀ ni pé kò sí láàrin yín mọ́ ẹni tá mi gbàgbọ́gbà tó bá ti dé ẹ sọ fún wípé àwa kìíní a máa pa ni. já èlò èlò já èlò èlò já èlò 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 èlò. kí la máa ṣe báyìí. mo ta ló lè máa béèrè náà kí n jára wa àbí abátiwájú àtẹ̀yìn. kò lè jó òun. ta ló wá fẹ́ jẹ́ ẹ̀. yájú kòtò àbí ọ̀tọ̀ ọba ní ọjà kò lè jó òun. wọn ò lè béèrè bọ̀dá Sàámú ṣèwà náà fẹ́ pa bọ̀dá Sàámú. kí lẹ́yìn tún sọ wọn ṣe ìsapọ̀ fẹ́ pa bọ̀dá Sàámú nígbà tó pẹ́ ni wọn ò ní rọ̀ wọn. ṣé torí pé ni wọn ò ní rọ̀ wọn wá ní pé kọ́ pa wọn bọ̀dá Sàámú kan náà béèrè jàre. wọ́n lè já wọn. kí ni gbogbo ọ̀rọ̀ oṣù tẹ́ ẹ sọ tí mò ń gbọ́ ẹ̀ ná ẹ̀ sọ pé èèyàn kan wá síbi wọ́n tẹ́tì yín nínú ilé tèmi tí ń ṣe chief tenant ọmọ tẹ́tì yín mọ bí pé kí ló ṣẹlẹ̀. ẹ wo bọ̀dá Sàámú àwọn kan ti wọ́n lè lérí dé wọn náà máa pa yín tọ́ba rí yín ni. wọ́n náà máa pa mí. bẹ́ẹ̀ ni bọ̀dá Sàámú. ó ṣe wọ́n sáǹdì bẹ́ẹ̀ ni pé inú ẹ̀ dùn kàn máa pa mí báyìí ìwọ pẹlẹbẹ ṣé ọ̀rọ̀ tí mo sọ fún ẹ ló jẹ́ kó máa lọ ra àwọn bra kékèké àwọn bra ọmọ primary school ló wọ́n lọ rà kọ́ mọ́ ẹ lè máa wúyẹ̀ owó wèrè. ẹ̀yin lẹ mọ̀ kí ni ti yín. ṣé mi lọ lọ rẹ àwọn aṣọ ìfún. ẹ̀yin bá wo. despite the fact that pẹlẹbẹ ni ẹ. bọ̀dá Sàámú ẹ tún bẹ̀rẹ̀ o ẹ tún bẹ̀rẹ̀ gbọ́n náà ní padà pa yín ẹni yóò ní ròyìn bẹ́ẹ̀ ni wọ́n bọ́ ṣe rí lọ́pọ̀lọpọ̀ ṣọ̀ọ̀ṣọ̀. ẹ̀yin ni wọ́n bá mi. ó ti dáa ó ti dáa. ẹni sùúrù tí ẹ má dá wọn lóhùn. mo mọ̀ ń gbọ́. wọ́n wá bí lóòótọ́ o wọ́n nípa àwọn ń béèrè èèyàn kan wọn ò dẹ̀ dárúkọ wọn ò mọ̀ bóyá ọkùnrin ni bóyá obìnrin ni ó dẹ̀ wọ́n sọ pé wọ́n fẹ́ pa bọ̀dá Sàámú wọ́n ṣe máa fẹ́ pa bọ̀dá Sàámú. filẹ̀ àwọn ejò kan wà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ gbòòrò lẹ́nu wọn eyín wọn máa ń kán sínú bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀ṣẹ̀ rí ìwọ lè polówó ó lè polówó tí bẹ̀rẹ̀ ṣe ṣe let me see your teeth. ọlọ́sàmọ́ ẹni mi sílẹ̀ gbọ́dọ̀ wọn nípa yín. èmi ni wọ́n fẹ́ pa sọ̀rọ̀ kan tún bẹ̀rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ rẹ̀ yìí. wọ́n máa pa ìwọ ló máa pa ìwọ ló máa pa ìwọ ló máa pa. àtọ́kọ́ rẹ̀ mi ń lọ. ọ̀rọ̀ sùn bọ́. A lot has happened because I've been out of town. I went to LA. LA. ẹwẹ má wòrí olórí burúkú ní Lálátẹ̀lú sọ Lálátẹ̀lú fẹ́ sọ lọ́yọ̀ state ló sọ kò yẹ kí n mú wa bí kò yẹ kí tiẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ rárá àwọn olólùlọ́ advice pé kí n wá sí police station kí n wá report kan tó ṣẹlẹ̀ tètè sọ̀rọ̀ kíá. Oh well. So my dog told me some slick he has, dude, be catching attitude where he at. Èmi dog.
No, I don't mean that. I mean dog. Top dog. You mean D-O-G? I am D-O-G. D-A-W-G. Dog. I mean, friend, nobody Sam come. Oh, well, bro Sam. He told me some mentally derailed, slicky ass niggas be catching attitude where he at. I'm like, what the hell? Who does that? All these niggas trying to be and still gain from us type niggas. That's why we put up on you, bro. Kí ni gbogbo kàtìkàtì tẹ́ ń sọ tí ò yé anybody? Kí lẹ̀ ń sọ lẹ́nu? Kọ́ tẹ́ ń sọ yé mi. You mean you don't fucking understand what he's saying? You mean you don't fucking understand nǹkan tó ń sọ? Nǹkan tẹ́ ń sọ ò yé mi. What he's saying is that I want to condemn Lamu. They really giving me problem in my community. You should understand. All my niggas are Chattanooga. Even the one in Mississippi, the one in Focus the Y, the one in LA. They understand and they're not about your age, bro. Hey. Hello, enough. Especially Iwo, Chattanooga àbí Chattanooga. 2 minutes lẹ́ni. Tẹ́ ẹ bá make point yín, kẹ́ ẹ sọ tẹ́ fẹ́ sọ́nsìn. In fact, 40 seconds ó ti lọ nínú 2 minutes yẹn. Mo fún yín ní 1 minute. Tẹ́ ẹ sọ tẹ́ bá wá sí mi báyìí. Màá lé yín jáde sẹ́yìn olùbalẹ̀. Then corner, then road, then road you. You be giving me 100%. Thank you. Ẹ̀rọ dá ti sọ̀rọ̀. Ẹjọ́ àwọn wèrè kan ni mo fẹ́ sọ Yorùbá àwọn ni wọ́n disturb wa gan wọ́n fún wa ní babaláwàlá particularly èmi gangan làwọn wèrè mẹ́rin ni wọ́n wá mi wà mọ́ tí mo ṣe fáwọn wèrè mẹ́rin tó fi jẹ́ pé mi náà wá káàkiri bẹ́ẹ̀ lójú wọn mi tó ń dàbí láàmú káàkiri kò síbi tó fẹ́ wá mi dé mi mọ̀kàn tó wá pẹ̀lú mi mo dẹ̀ ti mọ destination wọn mo ti mọ particular place ibi tó wà ẹjọ́ tó Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ wá kó ìbọn àtàdá kẹ́ kúrò ní station kẹ́ ẹ wá lọ bá mi arrest wèrè wá sí station. Wait, kí ni gbogbo yàmàyàmà tẹ̀ ń ṣe kí ẹ̀ ń gbá tébù? Rárá bó ṣe ká mi lára sí ni mo ní kẹ́ ẹ bá mi kó ìbọn àtàdá kẹ́ ẹ kúrò ní station bí kẹ́ ẹ lọ bá mi arrest wèrè wá sí station. Oh, so kí a wá kúrò ní station ká kó ìbọn àti àdá ká lọ bá yín kó wèrè ká kó wọn wá sí station àbí. kẹ́ ẹ bá mi arrest mi mọ tó ń wọ́ pẹ̀lú mi ni ẹ wá lọ bá mi arrest wèrè ṣé wọ́n pé wọ́n ní ọ̀rẹ́ aráàlú ó ní àwa jẹ́ sí yín àwọn wèrè yẹn náà gẹ̀dẹ̀rẹ̀ ọ̀rẹ́ aráàlú náà ni wọ́n jẹ́ sí yín ọ̀rẹ́ yín náà làwọn wèrè. So nǹkan sọ ni wípé ó ti wá di duty àwọn ọlọ́pàá ń sìn pé ká bọ́ sí ìgboro ká lọ máa kó wèrè wá sí station àbí. bẹ́ẹ̀ni imagine. No problem mo ti ń gbó náà látàárọ̀ ẹ̀yin méjèèjì mi rò pé àyàtọ̀ wà láàrin ẹ̀yin àti àwọn tẹ̀ ń sọ wípé wọ́n dà yín láàmú. ẹ má ṣe bẹ́ẹ̀ tẹ́ bá tẹ̀ fẹ́ fi yàn wéwèrè ẹ fò ń wéwèrè kò ní gé mi ẹ wọ bẹ́ẹ̀ ni wọ́n fi mi wéwèrè. It's an insult upon my past net. I'm the chief tenant of my house. Oh my God. Officer. Yeah. Mo rò bá gbogbo ti tó. Láti lé wọn jáde. Ṣé o mọ̀ mí ní? Tí bá mi kọ́! No, tí bá mú yín ní kí wọ́n ti fi kí n máa sọ rubbish. In fact, ìwọ tẹ̀ ṣé wọn kí wọ́n ti sọ pé kò gbọdọ̀. I don't want to hear anything from you again. Tẹ́ bá fẹ́ràn ara yín. Ẹ kanra o, ẹ wò tó bá yẹ pé ẹ jẹ̀bi mọ́ lóòótọ́ náà ni kọ́mọ yín má jọ yín ẹ jọ mo fẹ́ sọ̀rọ̀ kan ẹ jọ. Time for anything fún yín láti sọ mú. Ilẹ̀ tí nice látàtàárọ̀ ẹ já sọ dábẹ́ sọ can I stay? Mo ní interest. Àní kó má sọ anything. Àní mo ní interest ẹ kàn sọ. Ó yá ẹ wò sá Ọlọ́run pọ̀ yín lébẹ́ ìfẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ yẹn jẹ́ ráwọn pípù tí mo lú mọ́ ń dà mí láàmú yìí by the time tẹ bá rí wọn tẹ bá rí àwọn wèrè tó ń dà mí láàmú yìí ìkan wà nínú wọn àfi bẹ́ẹ̀ ni pé wọ́n bẹ̀ yín sí méjì ó dàbí ní pẹ́ ṣe ẹ̀ẹ́dẹ̀ pọ̀lẹ̀ Ọlọ́run ẹjọ́ wèrè sá wèrè yẹn náà dẹ̀ jọ yín sá wèrè àtẹ̀yìn àti wèrè yẹn ẹjọ́ra jù. That's enough. I can't take that insult anymore. Tí ẹ bá dìde, náà tí máa fi face to face. Tí máa fi dájọ́. Àfibá náà gbà wá lọ́wọ́ ogun èṣù o. Àfibá wèrèwèrè pariwo. Ẹ fẹ́ ra tábà. Ẹ pé àfibá. Àwọn kan ló ń bá wa ṣẹ́gun èṣù. Ogun èṣù ẹ mọ̀ yóò gun èṣù yín náà fẹ́ sẹ́. Ẹ mọ̀ bò gun yín náà fẹ́ sẹ́. Èmi kò lè ṣù. Tẹ́lẹ̀ la èmi ni màá lè ṣù. Àbíta lé lè ṣù.
orí yín ti fọ́ sínú. Mo sọ fún yín, mo dìde sọ fún yín, mo lọ́wọ́ wẹ̀ they are after me. They are after my life. Èmi ni wọ́n fẹ́ pa. Mi ìdè mọ́ tó wá pẹ̀lú mi. Corporate wẹ̀rẹ̀ mi ò rírú wọn rí. Ẹgbẹ́ ìfẹ́ lọ́dún ni mo mọ̀. Àbí ẹgbẹ́ ìwèrè dọ̀tún ṣó wà nínú ẹgbẹ́ olé yìí ni. Wèrè báwo? Mi ò rí rí. Mi wà mọ́ báwo ilé ìjẹjẹ. They just after me. They just want to kill me. I don't know what is going on. Lórí burúkú. Àbí bẹ́ẹ̀. Yọ̀yí bó ṣe ń gbèsè inú bí mi. Bó ṣe ń gbèsè inú bí mi súnmẹ́gbẹ̀. Ẹ kálẹ́. Ẹ wò ó kó tiẹ̀ dá tẹ bá wọn ní lálẹ́ yìí. Àwọn ni. Tàná wa. Ẹ̀yin náà ń wá wọn ti pàrà bíbí ẹ̀mí ló pọ̀. O máa jẹ ní tó ń wá. Ẹ bàjẹ́. Ó tiẹ̀ dá. Ó dáa kó sọ̀rọ̀ èèyàn ká bá bẹ́ẹ̀. Wọ́n ti ní bá ti dé ọ̀dọ̀ Sàámú pé kò dìgbà tá a bá béèrè ẹ̀ àti rí ó bára wálẹ̀ ó sì gbọ̀nlẹ̀ ó àbí. Iṣẹ́ wa ka ìbò síla ni àbí ìṣẹ́gun. Èébú kọ́ nìyẹn. Sàámú ọ̀gùn jù. Sọ́ ni mo rí pé nǹkan ṣe yìí. Nígbà tó ṣe sọ́ ni mo gun jù nìyẹn. Nígbà tó sọ pé ni mo yọ yín. Tó ṣe pé wọ́n gbá mi lẹ́sẹ̀ léyìn. Tó sọ pé mo ti gbó àgbò burúkú. Bọ̀dá ẹnìkan ni máa kọ́kọ́ rí. Wọ́n ti ju 32 lọ tí gbogbo orun abẹ́ wọn ti white. Bẹ́ẹ̀ mo ti mọ̀ pé ẹ ti gbó tán o, extra life lè lò. Kó bá gún mi tán kó gbowó mẹ́. Ìyá oníyà tó débi tó ti fọ́ fún mi. Àti 14 years àti bí ọmọ 6 years làwọn ìyá ìtì máa ń ṣe ṣìnà. Wọ́n ṣe dàrúgbó ni pé kí ló wá ṣe wọlé kí ló wá bí wá fún lálẹ́ ẹbí lè rí. Ẹ̀yin náà ẹ ṣàlàyé. Èmi wà bí wá fọ́fọ́ kú fọ́ o. Èmi àfẹ́ni gígùn. Lèmi tó jẹ́ pé láti kékeré mi náà ti sọ pé kí n má gbà ẹni tó bá gùn ṣeré pé ìṣe tó máa ń ṣe èèyàn ò dáa. Tó bá fọ́ fún mi ṣó òórùn fún mi ni. Ọmọ tèmi lèmi wá débi o, èmi ò wà fọ́fọ̀kúfọ̀ bí o. Ọmọ yín lè wá débi. Ọmọ mi tó ya wèrè, ọmọ anọ́dọ̀ Sàámú ló wà, mo ti ń wá tipẹ́. Ọmọ yín tẹ̀lé wà lọ́dọ̀ mi, ọmọ yẹn ti ya wèrè. Ìyá ẹ̀ ti ya wèrè dígbé. Ọmọ yín ya wèrè, ẹ̀wá wá sọ́dọ̀ mi. Ọ̀nà jọ wà lọ́lẹ̀. Àjọ ń gbé ni. Àjọ ń gbé àjọ ń sùn ni. Àtijọ́ tó mọ̀ yín ti ya wèrè, ọ̀dọ̀ mi báyìí ló wà. Sàámú. Tí bá wẹ ẹjọ́ ń wẹ̀ ni, tí bá jẹ́ ẹjọ́ jí ni, tí bá rí ẹjọ́ rìn ni. Tẹ́ ẹ bá ti wá wọlé, ẹ máa wọlé bẹ́ẹ̀. Ẹ lọ stay down. Yàrá tó wà lápá òsì tó gbẹ̀yìn, ibẹ̀ ni yàrá mi wà. Ọmọ yín wà lè, ọmọ yín wà mẹ́. Orí yín ti bàjẹ́ bẹ́ẹ̀ ṣe fà wọ́n padà yẹn. Ẹ ṣe jẹ́ kọ́lọ̀ fún. Wọ́n dẹ̀ fúnra yìí ṣe ti pọ̀ jù. Wọ́n ní gbígbó ẹ̀jẹ̀ ló pàjá. Wọ́n ní kíkọ́ àgbò ló pàgbò. Ẹ̀dẹ̀ sáré káàkiri títí dòru ẹ̀dẹ̀ yìí dòru dìgbògbò. Wèrè tún kọ̀ bó sí orin. Tani pọ̀yẹ mẹ́sítà yìí. Kí ló ṣẹlẹ̀? Kí ni mo ṣe fún yín tẹ̀ wá mi? Why are you looking for me? Who is in the bush? What are you looking for? Sẹ́mi wo lódò níwòwò ju wòwò. Ó dẹ̀ ṣe báyìí fún mi. Àwọn ọmọ yìí ń kọ́ sẹ́lí. Sẹ́ni. Ẹ ṣe sẹ́lí kọ́kọ́ débi. Kí ló ń jẹ́ ọ̀njì wèrè? Wẹ́lẹ́ ní fújì o. Ó yẹ ká dúpẹ́ bọ́ lọ́wọ́ bàjọ́ mọ́ mi o. Baraka. Torí láyé àtijọ́. Ìgbà wo la jí ló dájí wèrè? Ṣé wèrè máa ń jí wèrè ni ẹni? Ọlámilékan. Ṣé wèrè jí wèrè ni? Ta ni wèrè? Àbáwọn ló wèrè yẹ bèrè. Ọlámilékan. Kí ló tó ṣe ń ṣayé mi báyìí? Ọlámilékan. Ta ló ń jẹ́ Lékan? Ọmọ mi ni. Sínú wọn. Ọmọ yín tó ti dà mí láàmú. Ọmọ mi ni. Your son that has been fucking disturbing me for the past month. Èmi tó jẹ́ pé I am the only recognized
the only respectable, the only Fogaminasos, the only chief tenant of this community. Skitty! Skitty Papa! Skitty! O ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa dára mi ni Skitty Papa! Skitty! Ẹ bá sọ wọn lẹ, ó ti bá gbé wọn lọ. Bẹ́ẹ̀ni. Ó ti bá gbé wọn lọ, ẹ bá ti bá lọ, ẹ bá mi gbé wọn lọ, ó ti bá mi gbé wọn lọ. Ọlọ́mi lọ. Bẹ́ẹ̀ni, nítorí ìmọ̀ríkì ní ìṣàwò mọ̀ríkì ìmọ̀ríkì ní ìṣàwò mọ̀ríkì ìmọ̀ríkì mọ́mọ́mọ́ ẹnìkan jìyà lórí igi àgbọnmìrègún. Ọ̀rúnmìlà níta ni kó òun ràn wọ́n lọ́wọ́, mo ní àwọn ará bíi ni kó wá ràn lọ́wọ́, wọ́n ti ràn wọ́n lọ́wọ́ báyìí ara wọn ó balẹ̀. Bàbá, ẹ wò bí Sàámú ṣe ń wò bí sóyún alágbó, ó ti ẹ̀ sọ̀rọ̀, ó kàn wò rí ìdákẹ́rẹ́ gidi fojú adágún lẹ́ṣà ni. Ṣé bẹ́ẹ̀ náà ni wèrè ń tọ́ lára èèyàn ni? Díẹ̀díẹ̀ ni ó mọ fílẹ̀. Má jẹ́ kó ṣọ́ra ẹ̀. O ṣe sọ́dà bó mọ́ ẹ ṣe dà. Tó lóyìn kan wò bí súnú ẹ̀ lágbo. Báwo lẹ̀ ṣe wò? Ẹ̀yin ò wò bí adìẹ látẹ. Àbí tẹ́ káwọ́ bàgbẹ́ mi mọ́rísìn tó fi jẹ́ pàwọn wèrè ìwà mi káàkiri. Tó jẹ́ mi nǹkan ṣoṣo ò ní wọ́n wá káàkiri. Ẹ bá mi bí wọ́n léèrè. Mo dẹ̀ mọ̀ pé wọ́n ò kì í ṣe wèrè. Wọ́n fẹ́ dọ́gbọ́n ṣe nǹkan kan ni kò ní dá fún yín. Kò ní jẹ yín. Irọ́ o, àwọn ilé yóò dìbọn o, ó mú wọn lápọ̀ gidi ni o. Wọ́n yà wèrè. Mi ò ṣeré o. Kí ló wá yà wọ́n wèrè tó wá fi jẹ́ pé mi náà wá wá káàkiri? Ṣé wàá gbọ́ mi? Ìwọ gangan ló fa ohun tí ń bẹ lára wọn. Ṣọ́dà báyìí, ó wá jọyà ṣe ní bá ní dárò, ó ń ṣe mí ò gbà mí báyìí láṣẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn. Ó dẹ̀ tún wá ṣe oṣooṣù tó dẹ̀ tún wá ṣe kó dáa, ṣàánú mi. Stop! Stop ranting! You ṣe wíníwíní lójú ọ̀rọ̀ bó you are ranting. Ìbejì ló ń lọ oríkì ìbejì nù. Ṣé ìbejì nìyí ni? You ṣe tèpín méjì you are ranting. You ṣe kẹ̀rọ́tọ́rọ́tọ́ and you are making noise. Kò sẹ́bi lọ́wọ́ ẹ̀, iṣu ẹni ní mú ní tọwọ́ bí epo. Tẹ́ ẹ bá farabalẹ̀ bí tẹ́ wà yẹn, ṣé àgbẹ̀ mo ti wádìí yín? Lẹ́nu àsìkò yìí, mo ti gbọ́ ìtàn yín, kẹ́ ẹ farabalẹ̀ bí tẹ́ wà yẹn o. Iṣẹ́ ṣe tá ẹ ṣe, àbí iṣẹ́ ṣe tá ẹ ṣe. Ẹ ríran wò, wáyé tó fi jẹ́ pé èmi ni mo kó bá wọn kò yé mi, tó fi ya wèrè. Wo mi, o ti mọ̀ mí lánàá kó tó dòní. Ó mọ̀ pé wọn ò ní bá wọn hèrà tí ò bá lọ́mọ nú. Àbọ̀rọ̀ mi ò yé. Sórí ṣó lè rántí ọjọ́ kan tí nǹkan jú ọ lára tó dùn ọ́ tó sì pẹ́lẹ́dà rẹ tó sì dá ọ lóhùn. Tó pẹ́lẹ́dà rẹ tó fọwọ́ gbá báyìí tó sì rán ẹlẹ́dà rẹ ńṣẹ́. Ṣó lè rántí? Ẹ pẹ̀lẹ́ o. Yes ma. Kí lẹ wá fẹ́ jẹ báyìí sà? Ẹ wò mí ó jẹ́ ẹgbẹ́ ọmọ òwe ẹjọ́ máa wù mí tí mi. Ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ sà, torí according to nǹkan tí madam sọ fún wa, wọ́n ní ká treat yín dáadáa, ẹjọ́ sá ìsọ̀ nǹkan tẹ́ fẹ́ jẹ torí wọn ò ní pẹ́ dé, tó bá dẹ̀ wọlé tó bá rí nǹkan lórí tébù yín kò ní da ẹjọ́ sá kí lẹ fẹ́ jẹ. Oríṣiríṣi nǹkan la ní o, a ní rice, alámàlà, a ní iyán, a ní pando yam, oríṣiríṣi ọ̀bẹ̀dẹ̀ ló tún wà, ẹ̀fọ́ rírò wà, gbẹ̀gìrì, ewédú. Fọláyíra. Bẹ́ẹ̀ ni sà. Ẹ má wọrí, tẹ́lẹ̀ yìí tó bá dé ẹ má wọrí. Ẹjọ́ tí àárín ọwọ́ báyìí tó bá ń yúnyàn báyìí kí ló ń ṣẹlẹ̀ yẹn. Táwọn ọwọ́ bá yún èmi ò mọ̀ sá ṣùgbọ́n máa ń sọ pé owó ń bọ̀. Ọmọ Yorùbá ni mí. Bọ̀dá Sàámú ẹ wà pa ojú yín rè. Farayọlá ẹ pẹ̀lẹ́ bá. Ẹ rọra bá. Ṣé ni tẹ́ ẹ sọ̀rọ̀? Ẹni tí mò ń wá tí mò ń sọ gangan lójókòó yìí. Wow, are you for real? Yes. Ẹ pẹ̀lẹ́. Ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Mo wá yín títí láti ìgbà tí mo ti dé. Ọlọ́ọ̀dẹ̀ tó mú mi lọ́dún mo ti wá ẹ o bọ̀bọ̀ ilẹ̀ náà la wà á lọ bí kankan. Èmi ni mo ní kí àwọn àbúrò mi kí wọ́n bá mi wá yín. Ọjọ́ tí mo pẹ̀lú yín ríra lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi tó ti jọ ń sọ̀rọ̀. Tí mo introduce yín sí Akínọlá. Bẹ́ẹ̀ ni ẹnjìníà Akínọlá yẹn gangan ni mo ṣe pè yín. Bẹ́ẹ̀ mo ṣe pè yín. Wọ́n láìka obìnrin gan gbà yẹn o
bí ọdún bíi mẹ́ta yìí. èmi ọmọ yẹn láyé ta wàyí náà ọkùnrin tí ò láìkó obìnrin kò wọ́pọ̀ bẹ́ẹ̀ yẹn. kò wọ́ gbogbo èèyàn kan ló máa jọrú wa. ẹ pẹ̀lẹ́. Yes ma. èmi ní kàn bá mi pè yín ṣé rí ibi tẹ́ mú mi lọ ní ọdún náà lọ́hùn-ún ó máa help me o ṣe rí bọ́n ṣe kọjá fún mi lọ́tún lọ́sí wọn ti gbọ́ púpọ̀ lọ́wọ́ mi wọ́n máa kó fún mi máa lọ́ta máa dáwọ́ padà fún wọn ni ẹ̀rọ mi pápá ń bá rẹ̀ tó wá ṣe wọ́n introduce mi sí politics wọ́n sọ mí di politician. In fact, I was surprised pé irú èèyàn wo rẹ̀ irú olóore wo rẹ̀ àmọ́ bí wàá jẹ́ tí ní báwo mo fẹ́ mọ̀ wọ́n. After yẹn ni mo wá padà lọ sí abroad mo lọ sí America tí mo lọ dúró díẹ̀ ṣètìrì kó pẹ́ tí mo dé bóyá bíi 3 days ago ni mo ní kí àbúrò mi yìí àtàwọn PS mi kàn bá mi wá yín mo fẹ́ rí yín mo fẹ́ compensate yín bọ̀dà Sàámú mo fẹ́ fún yín ní nǹkan fúnra tẹ́ ṣe fún mi. ẹ wo kò ní bàjẹ́ fún yín láìpẹ́ láì jìnnà Farayọlá lórúkọ yín ẹ máa di Farayọlá politics wọ́n máa fi politics kórúkọ yín owó yẹn wá pọ̀ rẹpẹtẹ ẹ rántí mi Ọlọ́run rántí yìí sí rere mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gan o. ẹ wò bàdá Sàámú nǹkan tí mo pè yín fún gbogbo ni wípé ẹ sọ nǹkan kí nǹkan tí ẹ bá fẹ́ látọwọ́ mi má gbìyànjú láti ṣe fún yín. ẹ wò mi ò lè sọ kókó tó bá ti wà lẹ́bi yìí òun ni kẹ́ ẹ sọ òun tó bá ti wà lẹ́bi yìí òun ni kẹ́ ẹ fún mi mà. ẹ̀yin ni kẹ́ ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ ṣẹ́rí sísá mi yìí she's ready to do anything for you anything tẹ́ bá fẹ́ tó bá ti wà ní kápá wọn wọ́n máa ṣe fún yín. ṣé ẹ ti marry. mi ò tí marry. ṣẹ́yìn fẹ́fẹ́ ni. rárá o mo fẹ́ gbàdúrà fún wọn ni pé bọ́n ṣe sọ̀rọ̀ yẹn ó tutù wọ́n jọ ìyàwó lé bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ìyàwó lé tí ò kì í jẹun. irú wọn bọ́ ṣe rí yẹn wọ́n máa ń jẹun gan ni o. ẹ pẹ̀lẹ́ mo dẹ̀ láti bẹ́ẹ̀ sọ. ẹ pẹ̀lẹ́ bọ́dá Sàámú èmi understand wípé ẹ̀rọ nǹkan tí mo gbé ka yín láyà yìí èmi á fún yín láyè kẹ́ lọ́rọ̀ nǹkan tí ẹ bá fẹ́ padà wá sọ fún mi. àmọ́ kẹ́ tó lọ máa fún yín ní 500,000 naira kẹ́ bá mi mú dání. 5 guinea. ṣé pé máa ṣoríire lálẹ́ yìí máa ṣoríire lálẹ́ ibi tí mo pínlẹ̀ ní jújú ẹ ṣe fẹ́ fún dẹ́kẹ́. Talin gbé báàgì yẹn fún mi jẹ́ kó fún mi ní account number wọn. ẹ gbé báàgì lẹ mi fẹ́ fún yẹn síbẹ̀ fún mi cash. cashless policy la wà bọ́dá Sàámú ẹ̀yin ò kì í gbówó rìn láyé tàwa yìí. àwa máa ń gbówó rìn ẹ fún mi cash mo lè gbé rìn ẹ jẹ́ kí n máa rówó yẹn bẹ́ẹ̀ mo fẹ́ máa rí 500,000 yẹn bẹ́ẹ̀ mo fẹ́ lọ ṣàdúrà sí. ó dà kó tó ẹgbẹ́ nǹkan tẹ́fẹ́ náà nìyẹn. ẹ wo ẹ̀mẹ́ kí mi tàn yẹn òun bá ti lè jọ gèdè lọ èmi kò ń sàn ọ̀gá fún mọ́tò náà mi ṣe pé kí n gbé mọ́tò wá wọ́n dẹ̀ ti ń pè mí ẹ kí n má lọ kí n dá yín lẹ́ẹ̀kẹ́ màá bá wà lé o. ẹ stop mi like ẹ báyìí lè ṣe báyìí náà ṣé first time tó máa kọ́kọ́ ṣiṣẹ́ eré rí eléyìí ò ṣe first time kì í ṣe second time kì í ṣe third time kí ló ń ṣe yín náà tá a bá ṣe tó yẹ nígbà commission ti yín ni ẹ stop ẹ o. ṣé ìyọjà kò dé yà lé ní ṣé àdè máa takú sí. shut up jọ màá gbá ẹtẹ o nífẹ̀ẹ́ wéré o. ìwọ ni kinní gan-an ibi tẹ́ tó ní ká páàkì sí gan ká máa ṣiṣẹ́ ni ó jẹ́ pé okò àṣálẹ̀ ní tẹ́ni kankan kọjá tó ṣiṣẹ́ tó wẹ̀ dá páropáro yìí tó bá a sọ pé wọ́n gbé mọ́tò lọ. ìyá fàgà yìí àwọn àtàlà àtàwọn òpèkè kan bọ̀. òpèkè àwọn àtàlà àtàwọn òpèkè kan bọ̀. ìṣeré ilé ìṣàkópa jẹ. ẹjọ́ bẹ́ẹ̀ ẹjọ́ ti pàṣípọ̀ jẹ́ tẹ́ẹ̀nà kọ̀lé ẹran àgbàlagbà kan dó síbí. oníṣù kí ló ṣẹlẹ̀. àwọn anima ẹgbẹ́ agbọ́dọ̀ wà wọ́n jọ ẹkúnlẹ̀. ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ọ báyìí ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀. ilé pẹpẹ ilé pẹpẹ ilé pẹpẹ lẹ́yìn ilé pẹpẹ. now make way. fucking move. make way. sáré. elédèdè. lórí ọdílé. alpha guys movement wèrè wo ni gangan ibi tá a ti rò pé oko aṣálẹ̀ ọlọ́ndẹ̀ wàá ṣe ibẹ̀ wá dì ibi tá a ti wá bẹ̀rẹ̀ sí fẹ́ máa rí nǹkan mú jẹ oní movement. ok what of táwọn girls yẹn bá lọ látàwọn police nǹkan àbí tó bá lọ pè é wáyé báyìí. gbàgbé ibi ìbàlẹ̀ la máa wà èmi mi sọ pé ká máa tí ì lọ. alibata kì máa dárin ìjà máa ṣe ó mà tó ẹ dá
tó bá dé mi báyìí àwọn ọmọ bá. àṣetì mi ò fẹ́ ọ. kí ló ń ṣe ẹ pẹ̀lẹ́. alágbá ẹni alágbá ẹni ló bẹ̀. ayé ọjà ni oníṣayé ọjà ayé ọjà. àbórí ẹ burú ni ìyẹn ń ta tọ́ ilé bùtẹ́ èrò ni àbínísà pọ̀lábẹ́ òkúta lẹ́gbẹ̀ẹ́ ìyá Fọlá òṣì èrè ni òwò lọ yọ tọ́ ìyẹn òwò ń fi sí mi òwò ń dọ̀bọ̀ oníkè òun fi sí kí ló máa ń ṣe ìyẹn ọmọ skul yìí náà orí yìí burú ni. yàgẹ́jà ni kókó yìí. kó o lè jà fún èmi amúrọ̀bà. ayé ọmọ rí olórí burúkú báyẹn pè náà nìyẹn òun rẹ wọlé àwọn èèyàn wọ́n fi Messi wọ́n fi yangàn wọ́n fi Ronaldo wọ́n fi yangàn wọ́n fi àwọn olórúkọ ńláńlá fi yangàn èmi amúrọ̀bà kan ìkòkò rọ́bà ní olórí burúkú. eré ló rò pọ́n bẹ́ẹ̀ ṣe é báyìí. tani wọ. àìmí àgbà olè lówó yìí. olórí burúkú mo ní ẹ̀kọ́ bá sọ pé wọ́n àgbà sáré mọ́ ẹ̀wọ̀n olórí burúkú lọ́wọ́ àgbà olè ó dàbí nǹkan tí ìyọ̀dún fi ń kó kúlíkúlí sí tọ́ba yóò bọ̀ àwọn sweet ó máa ń gé kúmbú àwọn medium ike tọ́ba gbọ́ nǹkan sí òòjú bẹ́ẹ̀ lọ ó dàbí sẹ́rìn wọ̀rọ̀ ẹwọ́ ẹgbẹ́ olè owó èèyàn kù tí bá gbá ẹ ní etí ìbọn oníkẹ́ òsì tó wà lọ́wọ́ ẹ̀ wá sí mi fún mi nígbà rẹ̀ fún mi nígbà rẹ̀ yéé kiri mo dé rẹ̀ 500 wọ́n fi ṣèmílà ní 500 tẹ̀lé wọ́n fi ṣèmílà lórí ẹ má bínú. Bùrọ̀dá Sam, kí ló ṣe yín? Dáàdì mi ní pé tó bá ti dọ̀la kẹ́ yọjú sáwọn torí àwa ń lọ sí night vigil. Ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́. Sorry. tí mi ìtọrọ owó nìdí pè mí ní ó lè fún mi lọ́wọ́ yìí fáwọn kan dáadáa kó rere tí mo ti ń jẹ mo lè dín ronú mo ti ń rọgbà lórí 500,000 ẹgbẹ́ kí ni màá fowó yẹn jẹ ọ̀rọ̀ mi ìrìnsúpọ̀ ní ìdíje agogi ògì ìjọ́jẹ́ omi pín báyìí kò ní ìjábọ̀ lójú mi ọmọ àrògbò dùn ọmọ àrògbò máa gán mi lọ́wọ́ láyé kò ní gán mi lọ́wọ́ àmọ́ ọlọ́wọ́ tó bá jẹ́ lóòótọ́ olùlúkálùkù lẹ́lẹ́dà ẹlẹ́dà mi ọmọ kìí ṣọ̀pọ̀nà ni ẹ́ mo ti gbé ẹ̀rín mo ti gbé ẹlẹ́dà mi rí ó lè yẹ kí ẹlẹ́dà mi ti gbà náà ẹlẹ́dà mi tó bá jẹ́ lóòótọ́ ni pé bọ́ọ̀lù ṣe pa ọpọlọ máa gbà náà ẹlẹ́dà mi wàá gbà náà gbogbo àwọn tó gbowó ìlọ́wọ́ mi ibikíbi tó wù kàn wá ibikíbi tó wù kàn wá má jẹ́ kó jára ayé má jẹ́ kó dérú ọ̀run kọ́bẹ̀ bọ́ mi kàn ní láti bẹ̀ mí má yẹ kó jára ayé má yẹ kó dérú ọ̀run kó gbówó yẹn gbọ́dọ̀ fún mi kó gbówó yẹn gbọ́dọ̀ fún mi kí lè ṣàì gbẹgbẹlẹkújá níbi tó wù ìwọ ni mo bá sọ̀rọ̀ Jésù Kristi sọ mí di babaláwo ògìgì ọ̀rọ̀ ìjà ń kó ṣe. mo dárò sẹ́mi adigunjalè. ṣé pé èmi ni mo ṣe wọ́n ṣé pé èmi ni mo ṣépè fún wọn tí wọ́n fi ya wèrè ṣé pé ẹlẹ́dàá mi tí mo gbá lọ́jọ́ sí báyìí tí mo fi sọ̀rọ̀ pẹ̀lú ìbínú olófà tí wọ́n fi ya wèrè bọ́ ṣe ya wèrè. bó ti rí gangan nù. Anna. orí ẹ le. orí mi le. ó le gidi gan. ṣé bí mo ṣe wà yìí sí orí mi strong gan. bẹ́ẹ̀ni. bórí mi ṣe le yìí sí tó bá gbá èèyàn kan lọ́wọ́ mú gan. ẹ̀jẹ̀ àgbẹ̀. ẹ̀jẹ̀ tó wà gbẹ. bẹ́ẹ̀ni. the blood is going to dry. bẹ́ẹ̀ni. ẹni tàbí strong ju gbogbo nǹkan tó kó sílẹ̀ yìí lọ. máa nà ká àbùkù síbẹ̀. ohun tí ò yé gbogbo wa ni wípé àwọn ẹlẹ́dàá kan wà tó jẹ́ pé wọn ò ṣe yàn jẹ bí èèyàn bá ṣe ohun tó dùn wọ́n tí wọ́n sì wà lórí òdodo tí wọ́n bá pe ẹlẹ́dàá wọn á dìde nítorí orí dàjò ògùn lọ orí a máa borí wíjọ́ ẹ̀dá a máa bẹ́ẹ̀dá sọ̀rọ̀ orí tiẹ̀ tó le koko bí ọ̀tá òun ló súré tètè tó lọ rè bẹ́lẹ́dàá tiwọn tó bá wọ ìjàkadì ìjà tí wọ́n fi ya wèrè. ẹlẹ́dàá mi olóńjà fún mi ẹlẹ́dàá mi ò jà fún mi orí mi yé ò jà
fún mi tẹ́ ẹ bá gbẹ́lẹ́dà yá kọ̀fọ̀ dànù ni torí tẹ́lẹ́dà yìí bá wúlò fún yín ó yẹ kẹ́ ẹ ti gbà kára ọmọ yín ti yá mo ì máa gbẹ́lẹ́dà mi ṣépè fún yín jẹ̀yìn ẹ wò I will show you with my ẹlẹ́dà ẹ bá ti rógùn lágbàáyé. ibo ló dà. mo fẹ́ bẹ̀rẹ̀ dà mí báwọn sọ̀rọ̀ ni jọ̀túrò ó ní blade. kí ló fẹ́ fi ṣe. mo fẹ́ fá orí mi kó dán ní so tí bá ń gbá ẹlẹ́dàá mi ní àbàrà má ṣí lábàrà gan á lè tètè dán. lẹ́yìn 500,000 tó fún mi tí mo gbé kí mi ṣe business bóyá ṣé mi ẹ̀yà tó lè yí gbà lọ́wọ́ mi Abidjan yájú ni o mo ti di àjọ of our time tẹ́lẹ̀dà yìí tí o bá ti dáhùn lálẹ́ ìmọ̀ kẹ́ pè mí lọ́mọ àlè bẹ́ẹ̀ láàárọ̀ bá ní kó dáa fún yín. bọ́dà Sam ẹ jẹ́ kí n jẹ́ jẹ́ àti adìẹ ẹ ní sùúrù ẹ wò ọrùn tí ń rò mí mo ti fẹ́ gbà mo ti fẹ́ gbórí ìbọn ẹ jẹ́ kí n sọ tó wà lẹ́mí mi ṣáájú ṣé o mọ̀ kó ti fún mi ní fẹ́ pọ̀ o ti sọ mi dágbára mi wà fún mi àtọmọdé àtàgbà ọmọ ti rógò ẹni tó ti ṣẹ̀bí lọ́dún mẹ́fà sẹ́yìn má tọ̀ dédé déwájú mi má ṣeré má ṣe sí mi kí má ṣe báyìí. ẹ má ṣe bẹ́ẹ̀ jọ mo bẹ̀ yín Ọlámilékan ẹ jọ. kí ló fẹ́ ká ṣe. ẹ fún mi ní 2.5 million. ṣó pọ̀ jù ni jẹ́ ǹdẹ̀gbẹ̀ṣẹ́. ẹlẹ́dàá má sọ. gba tú lọ́wọ́ wọn dákun. ohun tí náà máa sọ ìwọ máa sọ máa di mi kù ẹ yóò fẹ́ sọ àbí ẹ fẹ́ sọ ṣe bọ́ ọlọ́mọ ẹni sẹ́mi ẹ bá gbórí ẹ̀wà. gbàgbórí ẹjọ́ sẹ́mi wì ọ̀dọ́ kò yá ṣé o máa sọ ó yá ṣé máa lọ ta family house yín. mo tún ti ń gba orí. mo bẹ̀rẹ̀ ní. ṣáàkìrù bọ̀ tó máa fún mi lóògùn níta orí ti ń fọ́ mi o tó máa ní paracetamol lé. ṣé máa sọ bẹ́ẹ̀ sọ tọrùn tí ń rò mí ẹ máa sọ tó bẹ̀ ká. oṣù bá tán mo fẹ́ gbowó mi tán kó fún wọn lówó oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ máa gbó owó mi bùpẹ́. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. máa gbó owó mi bùpẹ́. májàra wájú ti bí fún wọn lówó wọn. máa gbó owó mi bùpẹ́. jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdéhùn fún mi lówó mi. olóòótọ́ lọ́mọ ẹ̀ sì sàmú fún wọn lówó wọn. wọ́n kì í jó olówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. mi ò fẹ́jọ́ mi ò fárò